ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. AKOMOLAFE ọmọ rẹ̀ ọ̀ṣẹ̀ léde ọ̀ o. ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. AKOMOLAFE ọmọ rẹ̀ ọ̀ṣẹ̀ léde ọ̀ o. kàkàrà ṣọkẹ́ àgbo kí n jẹ́ mi rí. orin ìrùkọ́lá kẹ́ ọkàn sí kọ́. ẹ̀fẹ̀ sádára mo mọ̀ kú ìjà rẹ̀. AKOMOLAFE GABRIEL JEJE àbá wọn ọ̀run wá sàn ọ̀nì rẹ̀. ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. ọ̀nà kú fèérí rúgbó ojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò. AKOMOLAFE ọmọ rẹ̀ ọ̀ṣẹ̀ léde ọ̀ o. ẹ àtúkà ẹbí kan gbọ̀n rẹ̀ sáyé kúlé rẹ̀ o ẹ̀mẹ̀ adáhóró. ẹ àtúkà ẹbí kan gbọ̀n rẹ̀ sáyé kúlé rẹ̀ o ẹ̀mẹ̀ adáhóró. tẹ̀bí tará lójú ìró wíwọ̀ lọ ayò Mr. JEJE òwájú kọ̀ kọjú sí mẹ́ aburú mọ́ ọ̀nì rẹ̀. èyí kọ́ ọgbọ̀n rẹ̀ mẹ́ àbàjẹ́ láyé kọ́ ọlọ́run ọba kẹ́ẹ̀dẹ́lẹ̀ fún ọ. ẹ àtúnkà ẹbí kọ́ ọgbọ̀n rẹ̀ sáyé kúlé rẹ̀ o ẹ̀mẹ̀ adáhóró. bó ti wù ká pẹ́ láyé tó ẹ̀mẹ̀ sọ́ni ká gbé sáyé. ọjà lulẹ̀ ayé kọ́ ọ ní bánájà tí ò dídán ní kése yìí súlé. AKOMOLAFE GABRIEL JEJE àbá ọmọ odi ìgbére ọ̀dẹ̀dẹ̀ kọ́ ọ ní bájọ́ ni. ìyàn yàrá èyí ọmọ àti Deborah JEJE ọyọ́ mò dojú àlá o ọkọ̀ àyíyá o. ó lè di fìrífìrí ojú oorun. Mr. JEJE ti ṣùwọ̀n bá kó yóò ṣe láyé ó ti lọ. ó ti má dàgbà ayé rọ̀ ó di igbó ṣe. ìyá àbúrò rẹ̀ ìṣèlédè lẹ́yìn rẹ̀ ò àbá ọmọ. AKOMOLAFE olùrọ́pò àti akérèjọlá jímọ̀ ọ̀hìn kàdẹ̀rín jọ́kọ̀dá o. ìyá ọmọ rẹ̀ yà bá ire àìkọ́ àgbọ̀rùn sọ̀rọ̀ ire. èyí rẹ̀ ti ń sùn ẹ̀mẹ̀ àbàjẹ́ kúlẹ̀ ayé sàn ọ́ wọ́n rí ọmọ àyíyẹ gbèyí rẹ̀. ó dánilójú àwí ọ̀run á sàn ojú bá lọ. Mr. JEJE odi ìgbére àbá JEJE Olúwatóyìn àbá Bọ́sẹ̀dé àbá Ìmísí Olúwa àbá Lọ́ndọ́nà àbá Dúpẹ́ ọ̀dọ̀ òwúrọ̀ ẹjọ́ àjíǹde. Iloro-Ekiti náà bẹ́yẹ àtàbárẹ̀ o Mr. JEJE kí mo bá lọ sákàwulẹ̀ àbárẹ̀ lulẹ̀ Àwòrò nídọ̀ọ́fín. òwò ọlọ́mọ èjì o ọmọ olíòrò ọmọ òkè ẹ̀pẹ̀ ọmọ awúre bá a ṣẹ́ jẹ́ ọmọ olúgbòhùn mọ́lẹ̀ lágbàáyé ní górógóró. ọmùgbọ̀rọ̀ tán máa gbé ìlú kìjìkìjì lúgbò èrè. oṣù lúgbòhùn mọ́lẹ̀ ọmọdọ̀ ajánu dí. òkè sójò kójò dé. ọmọ aré ọ̀rọ̀
gbẹrẹgẹdẹ nínú èbúkẹ́ orosùmọ̀kún já ìròdàn ó ṣòro gbọ́nà okoso ayé torí ọmọ yọkọ ni ọmọ bẹ̀ sí amúdí èyí ìgbò ọmọ aláìdẹ àjígbá ọmọ amọ̀gẹ̀dẹ̀ ṣíṣe wé gbàgùgbàgù létí ahéré ọmọ ọ̀padà mólúgbègbè lọ́rùn ọ̀nà ẹ̀kínkù wá ní ìmọ̀ra ọ̀nà ọ̀dùngbà kó tójò ọmọ olùpọ̀nà ti tàun bèrè ọdún fámínú èké ọmọ eléré ògbè ọ̀gbẹ́lẹ̀ o àbá ọmọ òwúlé ìbàbá rẹ ni mo ti àmẹ́tì lọ Mr. JEJE ọmọ olúròkò òjògodò adodo ọmọ onídọ̀fin òróró bílẹ̀ ọmọ elérùkù tẹ́bùkẹ̀ ìṣàgbà ìdọ̀fin rẹ̀ kí ọmọ onídọ̀fin ọ̀jábóyèdè wọ́n ti kú mọ́ra ìjà yí ọ̀dọ̀fin ti kú mọ́rẹ̀ ọmọ olúròkò atẹ́rìkú balẹ̀ ọmọ adépẹ̀ oyè ọ́nì tìrí jẹ kọ́ ọ̀dá ìmì mẹ́ẹ̀gbà ọmọ ọ̀dọ̀fin ògbóyè bọ́lá o. kí mo bá dẹ̀ yà sákáwulé iye rẹ lọ́jà jìbò Mr. JEJE Ojajigbo ọmọ oníkòró ọkọ̀lá síbi ìjẹgbẹ́dẹ́ tán ọṣọpá ọ̀nẹ̀fọ̀n tẹ́rù ra inú ran igi láyé mọ àwọn rìn mọ òsè mọ alábàdàn ráúlẹ̀ àdó àbáfẹ́mi olóhùn iyọ̀ àbáṣe fún mi àbátú mi ṣe àbá Samuel àbá Fébè ibi kò ọba yà á lẹ̀ wúre ní. ìyàn yàrá ìyàn àbú rẹ àti ọmọ rẹ ọyìn jọ́sẹ̀ dàkádẹ́ rí o Mr. JEJE àbá ọmọ òódì bó ṣe káàsì rẹ́rìn odùgbò káàsì rẹ́fọ̀n ọ̀dọ̀dọ̀ káàsì ìrọ́ni bíi pa AKOMOLAFE GABRIEL JEJE ọ̀dọ̀ọ̀run alákejì ìyàn ọmọ rẹ wílẹ̀ kan sún kàn á jẹ yóò kàn á gbàgbé rẹ o àbá ọmọ ọdún kan ní bájọ ni o àbá yíyẹ o àbá aláàrin lẹ́gbẹ́ òṣèlú kó agbọ́rùn sọ̀rọ̀ ire ure ló múlé ayé rẹ ṣe o Mr. JEJE ìyàn ọmọ rẹ mẹ́ẹ̀ àmọ́ nira ẹ̀mẹ̀ sábúrú kọ̀ọ̀kan aṣubúlù hàn ó láyé ó di gbére o pa AKOMOLAFE GABRIEL JEJE kíyàn ọ̀nìyàn dẹ̀ mọ̀ sí Mr. JEJE ṣe ni kó àsùn olùfẹ́ àbá ọmọ.